Ṣètánirọ̀jẹ́ Bismillahirrahmanirrahim. Ẹ kúrọ̀lẹ́ kalẹ́ ní gbogbo ìgbà tí ẹ bá ń wò mí, kódà kó jẹ́ pé láàárọ̀ ni ẹ ṣáà ṣeun. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi, ṣé mo bá yín láyọ̀ àtàlàáfíà. May God continue to enrich your pocket. Gbogbo ibi tí ẹ ti mú owó yẹn ò ní tán láéláé. Yes, this is On Point by 2, bringing my words to you live on YouTube channel, using my words to help others. Mo ti sọ fún yín pé weekend ẹrẹbẹ and mo fẹ́ teach ní ọkọ àti ìyàwó dẹ̀ ni mo ń teach. So mo sọ fún yín pé bó bá ṣe gbà la ṣe máa ṣe. Sometimes ago mo ti teach nípa circumcision, Islam, circumcision, understand mo sáà sí circumcision. Mo dẹ̀ wà ní group kan, so èèyàn kan wá béèrè pé èmi olówájú question yìí sí mi ló sọ yìí pé English ló fi kọ́, àmọ́ tí n bá lè tú o ní Yorùbá o máa tú, bí n bá sì lè tú go on sàn. Mo wá ní being pé I'm on YouTube channel, I will use the opportunity to come and answer this question on YouTube channel. So ìyẹn náà màá send ẹ̀ sí. So wọ́n ní considering having extensively taught on female circumcision, how do you teach mutilated married woman in readiness for sex and to enjoy sex? Wow, this is seriously ẹgbọ́n kan tó sọ bẹ́ẹ̀ ó ní considering having extensively taught on female circumcision, how do you teach a mutilated married woman in readiness for sex and to enjoy sex? Wow, 2 questions ní ẹbẹ̀ yẹn. Ó wá bí mi ní èyí tó jẹ́ pé èmi ò mọ̀ o bó ṣe wá jẹ́ o, èmi ò mọ̀ kan tí wọ́n ti fẹ́ fẹ́ léyìí ṣe o, ẹbẹ̀ àti tíìsì yẹn ti sí wà ókè èwo ti question ti tèmi. Wọ́n wá ní èmi on point pé ṣé ẹ sa ikán àbí èmi ò sa ikán ṣé èmi sa ikán àbí èmi ò sa ikán. Well, that is part of teaching. Àmọ́ by the time tí n bá finish the first question, mo dúpẹ́ èyí òun ni mo wá last. Tí n bá finish the first question tó tàti kó bá wà o, you understand, I will now explain that one. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ náà èyí kọ́kọ́ ṣe number 1 yẹn. Tó mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ pé nǹkan tí mo ti teach tẹ́lẹ̀ ni question tó bí mi nísìn ó kàn dàbí a kind of repetition. Àmọ́ ibi tí mo ìfẹnu dé ńjọ́ yẹn màá wá fẹnu débẹ̀ lénìí, you understand. Lálákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sáré bá yín yan eléyìí. Circumcision ní Genesis nígbà tá a lọ kà nínú Bíbélì, wọn ò ní kí obìnrin ṣe circumcision, ọkùnrin ni Ọlọ́run fi ṣe májẹ̀mú pé mark of covenant ẹ mọ̀ ṣe circumcision fún àwọn ọmọkùnrin ní every 8 days. Òun ló sọ fún Abraham bàbá àdínì. Àmọ́ tẹ wá mọ̀ pé gbogbo bọ́n ṣe sọ̀rọ̀ circumcision yẹn tó bá ṣe sọ kò sí nínú Àlùkùránì. Ìyẹn kọ́ ni mo fẹ́ sọ, wọn ò sọ títóbìnrin títọkùnrin ni wọ́n sọ. Ẹ̀yin náà sì mọ̀ pé ọdún wọn sọ wípé all things are passed away, you understand. Ẹ̀yin náà sì mọ̀ pé tí ọkùnrin dáadáa ó wà mọ́ beneficiary. Àmọ́ mi ò fẹ́ lọ sí gbogbo bẹ̀yẹn ní èní. Nǹkan tí wọ́n bí mi ni pé ìyàwó ilé tó dàbí ẹni pé ó marry kò wá fẹ́ like láti bá ọkọ rẹ̀ ṣe ìbálòpọ̀ nítorí pé wọ́n ti gé idọ̀ rẹ̀, pé kí lèmi lè sọ sí i, báwo mo ṣe fẹ́ teach ẹ̀ bó ṣe máa gbádùn ọkọ ẹ̀ nígbà tí wọ́n bá ń ṣe ìbálòpọ̀. Ó ní mo fẹ́ sọ, mi sì fẹ́ pẹ́ torí a ti kọ́kọ́ teach ọ̀pọ̀lọpọ̀ kan tí wọ́n fẹ́ béèrè nísìnyí mo ti teach ẹ̀ tẹ́lẹ̀. Number 1 on the list, ó find ara rẹ̀ pé ìyàwó rẹ̀ wọ́n circumcise ẹ̀. It is not by your making. Ìyàwó rẹ̀ náà ó dẹ̀ find ara rẹ̀, obìnrin náà dẹ̀ find ara rẹ̀ pé wọ́n circumcise ẹ̀. It is not by her making. Àmọ́ àṣé ìyẹn wá ní pé nǹkan tí ẹgbẹ́ mi ń gbádùn kémi náà mọ́ gbádùn ẹ̀. Mbà kò jọ́. Àwọn kan sọ wípé wọn ò ní gbádùn sex. Èmi On Point by 2 àtàwọn kan bí èmi wọ́n ní rárá mo fẹ́ sọ, wọ́n ní rárá. Àwọn tó ń circumcise wọn àwọn náà ń gbádùn sex dáadáa tí wọ́n bá tẹ̀lé àwọn point tí mo fẹ́ mention yìí, tí wọ́n bá tẹ̀lé point tí mo fẹ́ mention yìí. Ṣó yé yín? Lóòótọ́ èèyàn tí wọ́n ti gé idọ̀ ẹ̀ kò lè tètè wà aroused, trigger tó bá fọwọ́ kan bẹ̀ yẹn bí èèyàn tí wọn ò circumcise ẹ̀.
ìyẹn wà dáadáa àmọ́ ọ̀nà wà tá a máa gbé gbà ṣóyè yín. Number 1 on the list, number 1 point, ẹ jẹ́ ká gbàgbé ìwọ tó ń wò mí yẹn tó ń circumcise tó fáyẹn tó wà nílé ọkọ ni mo sọ, àbí ọkọ rẹ ọkọ èèyàn tó bá ń wò mí nísìn sorry, tí wọ́n bá circumcise ìyàwó yín tó tẹ̀ dàbí pé ìyàwó yín ṣíṣe ló dàbí pé kí ni wọ́n tiẹ̀ bí ẹni pé tiẹ̀ ń ní lára ẹ̀dẹ̀ wọ́n á wò pé ṣé báwọn obìnrin míì sì máa ń gbádùn kìíní ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀. Solution ti wà, ẹ súnmọ́ bí, ẹ pè ìyàwó yín kó súnmọ́ bí, ẹ̀yin ọkọ náà ẹ jókòó báyìí, our husband and wife to be àwọn tá à ń bá sọ̀rọ̀ nìyẹn, ẹ̀yin married category la pé o ṣóyè yín torí ẹ̀sìn la fi ń bọ́ kíní tá à ń teach bíbí. So nísìn number 1, ẹ kọ́kọ́ gbàgbé ideology banza yẹn, ideology táwọn àgbàlagbà ayé john àwọn òbí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi sí wa ní ọpọlọ pé obìnrin tó bá ti circumcise ò ní gbádùn ọkùnrin, ẹ kọ́kọ́ yọ kúrò náà, because nísìn ìwọ fẹ́ súnmọ́ ọkùnrin ó ti fi sọ́kàn pé n lè gbádùn kíní ẹ dákun sẹ́wàá gbádùn ẹ̀. ìgbà tá a wà ní school tó máa ń bẹ̀rù maths mi mọ maths àwọn tó náà ò mọ maths wọ́n fèlè maths dọ̀la ni, but àwọn tó wọ́n ní àwọn fẹ́ràn maths wọ́n gbádùn maths. So ẹ kọ́kọ́ lọ gbàgbé ideology yẹn náà, ìwọ náà bẹ̀rẹ̀ sí ní sọ pé ọ̀rẹ́ mi ó ń gbádùn ọkùnrin, dandan ni kí èmi náà kí n gbádùn ọkùnrin, bí n pé wọ́n circumcise is not a barrier lọ́wọ́lọ́wọ́ tá à ń wí, is not a barrier. Ẹ yọ ideology yẹn kúrò, old ideology, nítorí pé kí ni experience wọ́n ti fi sí wa lórí, àwọn experience kan tó wà tí wọ́n ti fi sí wa lórí, ẹ mọ̀ fọ́ọ̀kan bẹ̀ yẹn, ẹ mọ̀ bẹ̀ yẹn wọ́n fọ́ọ̀kan, ibẹ̀ yẹn ó dọ̀tí, ibẹ̀ yẹn ṣe gbá. Obìnrin míì tó ń wò mí báyìí kò mọ bí wọ́n ṣe páàkì abẹ́ yẹn, ibi tí wọ́n sọ pé wọ́n circumcise yẹn gan obìnrin míì ò mọ̀ bí ara rẹ̀ ṣe rí gan, kò mọ̀ kò rí kò wórí. So ìwọ tó ń wò mí yìí ẹ má jẹ́ ká fi hypocrite bara ayé ara wa jẹ́, ibi tí wọ́n sọ pé wọ́n circumcise yẹn ǹjẹ́ ìwọ mọ level tí wọ́n gé ẹ dé, wo mirror gbé mirror kò í ṣe ẹsẹ̀, wo abẹ́ ẹ kó mọ bó ṣe rí, wo bí tí wọ́n sọ ó yẹ ká mọ gbogbo nǹkan tí wọ́n ṣe name gbogbo part yẹn gbogbo ẹ̀ ló lórúkọ, gbogbo bẹ̀ ló lórúkọ, ó yẹ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ gọ́gbọ̀ ẹ̀ pé kí ni wọ́n ń porúkọ bíbí, kí ni wọ́n ń porúkọ, kẹ́ ẹ understand your body, kẹ́ ẹ gbàgbé ideology tó ò da yẹn pé obìnrin yẹn tó máa circumcise ẹ̀ kò ní gbádùn sex, ẹ kọ́kọ́ yọ kúrò, mú new ideology sí agbárí ẹ̀ pé dandan ni kí n gbádùn ọkọ mi, alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì mo ní kẹ́ ẹ mọ̀ relax sásìkò yìí bá dé, ẹ relax, ara relax náà ni pé kẹ́ ẹ gbàgbé old ideology, relax bọ́ ọkọ rẹ ni ìyẹn tó sì nífẹ̀ẹ́ ni, gbogbo nǹkan tó bá ti bẹ́ẹ̀ ṣe báyìí make sure pé o gbádùn ẹ o enjoy ọkọ ẹ ni, relax yourself. Number 2 nìyẹn. Number 3 ṣóyè yín lubricant ibẹ̀ yín ò gbọ́dọ̀ mọ́ gbẹ, àwọn ọkùnrin kan tó sọ pé àwọn ò fẹ́ kó wet, ẹ mọ̀ dá wọn lé, ẹ mọ̀ jẹ́ kí wọ́n bá yára yín jẹ́, kò sí bó ṣe rí tọkùnrin ò gbádùn rẹ̀ ó wet ó dry, ẹ wá lubricant, moisturizer naturally tó ń lò fara o lè lò, dandan ni kókó ẹ lọ wá too much expensive petroleum jelly níwọ̀nba tíún ẹ lè wá, ẹ má jẹ́ kó mọ gbẹ, tó bá gbẹ tíbẹ̀ yẹn bá ń brush púpọ̀ jù ó ti máa fún ẹ ní wound ni ìyẹn. Then number 4 ó ní pé ayé ti da ayé ọ̀làjú, western life ó ti dé, even before this western life ṣe bí ẹ mọ bí wọ́n pè ní ṣágùn súnà, àwọn ṣágùn súnà yìí àwọn ni wọ́n ta owó káyà mátá, túláàsì gan kọ́ ni pé ṣágùn súnà, àìmọye àwọn tẹ́ bá dé supermarket chemist àwọn sex sweetener, sex tablets, sex powder, sex sweets, sex chewing gum, gbogbo ẹ̀ ló wà tó mọ kára sweetness sí. So tí o bá ń lo gbogbo kíní ẹ dákun báwo ni ìwọ obìnrin ó ṣe pé ò gbádùn ọkùnrin. Àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ mọrú ètè máa lò, ẹ mọrú ètè máa dàjẹ́, then ẹ jẹ́ ẹ follow instructions and ẹ mọ́ overuse ẹ̀, that is advice mi. Then the 5th point tí mo fẹ́ sọ òun ni àbí the 5th on the 4th I don't know. So point tí mo fẹ́ sọ ni pé keep your body and soul alive for sex. Ìwọ tó mọ̀ pé wọ́n ti circumcise ẹni o, ṣé o mọ̀ pé àti tètè àróòzì obìnrin tí wọ́n circumcise kò easy,
kò yes ẹ má jẹ́ ká parọ́ tara wa obìnrin tí wọ́n circumcise tí wọ́n ò circumcise ó máa ń tètè trigger ó máa ń tètè arouse èyí tí wọ́n ò circumcise wọ́n ó ṣe homework díẹ̀ so tó o bá fẹ́ kí ẹ mọ̀ ṣe wàhálà kó mọ̀ ṣe wàhálà because tí ẹ bá ti ṣe wàhálà jù ó máa ń tètè súyàn so mo fi sọ yìí pé keep your body and soul alive for sex kò yẹn ìyẹn ò bàrún jẹ́ ìyẹn ò ní kẹ́ mọ́ ṣiṣẹ́ ìyẹn ò ní kẹ́ mọ́ dáná ìyẹn náà ara súnà náà ni nítorí pé kí lẹ wá sí ilé ọkọ ara súnà ni ó ti gbàgbé pé wọ́n sọ wípé ẹ mọ́kọ̀ fáwọn ọkọ yín òun ni wọ́n fi tírèènì wa ní Islam wọ́n ní ara àlùbáríkà náà ni àmọ́ gbà tó wá jẹ́ pé ara àlùbáríkà mọ́kọ̀ ṣé wàá mọ̀ fẹ́ kó mọ wúndàrà rẹ̀ òun ní fẹ́ wúndàrà rẹ̀ òun ni wàá fi keep your body and soul wàá fi keep it alive ibẹ̀ yẹn gan ẹ mọ̀ pé tissue ní clitoris you understand tissue ni it is always filled with blood for pleasure so tó bá keep it alive báyìí ó máa sí kẹ̀kẹ́ ni kò ní ever sọ pé ó máa wà active so anytime tí baálé bá dé kò ní ṣiṣẹ́ púpọ̀ then this last point goes to the husband yes goes to the husband ẹ̀yin ọkọ àwọn kan wà nítorí pé wọ́n ti sọ yí pé clitoris o ibẹ̀ ni action ẹ wà mọ̀ fọwọ́ kankan èèyàn tó má ti gé ìdọ̀ rẹ̀ kò ibẹ̀ yẹn yẹn ká kéé trigger wọn in fact tọ́bọ̀wọ́ yín bá ti pọ̀ jù ń bí ó máa dùn ní gbogbo wàhálà tàtàrọ̀ ó bọ́ sí zero you understand ẹ mọ́ concentrate lórí ibẹ̀ yẹn ẹ mọ́ lo ọwọ́ dry hand yes ẹ mọ́ lo ọwọ́ tó bá jẹ́ pé ìwọ ọkùnrin tó jẹ́ pé òun like láti mọ́ lá plate ni jẹ́ kí tip of your tongue you understand à ń teach ni mo ń teach ọkọ àtìyàwó ni ẹjọ́ kí lè bá settle ni this your tongue ṣe pé wọ́n tó ń lá plate ni o this your tongue bá o lè fẹ́ kọ́ ìyàwó ẹ̀ kó gbádùn ẹ̀ ó máa must to máa kó wet ní time yẹn kó wet yes yeah kó wet kó mọ́ wet so tí kò ṣe pé orí ìdọ̀ gangan ló wá concentrate lé around ibẹ̀ náà tí wọ́n pè ní vulva gbogbo ibẹ̀ náà ara adùn náà ni then mo ti sọ nínú fídíò kan pé ibi tí kinní máa wọ̀ gangan tá à ń pè ní kò ṣe dọ̀ tá à ń pè ní vagina tó ń wò mí yẹn tá à ń pè ní vagina wọ́n ìdọ̀ is indirectly stimulated through that point through vagina mi ìfẹ́ sábà sọ English ṣọ́ yóò yé yín bí tá a wà yìí nílẹ̀ ló fi mo fi ń pẹ́ díẹ̀díẹ̀ náà ní ìṣẹ́ kí mo tiẹ̀ ti ń try ju ti tẹ́lẹ̀ lọ ẹ ṣeun so ibi ò gangan wọ́n lè stimulate ìdọ̀ láti ibi ojú wò bí kíní yẹn tó ṣe ń kàn tó ń wọlé tó ń ṣe báyìí tó ń kàn yẹn wọ́n directly wọ́n stimulate yẹ so obìnrin tó bá fẹ́ reach organs pẹ̀lú yẹn ó máa reach organs ó tẹ̀ máa gbádùn ara rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ techniques ni nítorí àwọn ẹlòmíì ọkùnrin fa nítorí pé ó ti rí obìnrin kan tí wọn ò circumcise tó jẹ́ pé obìnrin tí wọn ò circumcise gan ṣé dandan wàá wá tẹpá mọ́ wàá wá focus lé ojú ìdọ̀ gangan rárá ojú ìdọ̀ nìkan kọ́ ni ẹ máa concentrate sí gbogbo around ibẹ̀ yẹn náà ara ẹ̀ náà ni ó kàn jẹ́ pé yẹn tó bá circumcise orí ìdọ̀ yẹn ò ní a fún pé yẹn tó ti circumcise sóyè yín ibẹ̀ yẹn ò ní tàbá àròzè ẹ̀ mọ́ so ẹ wá fi ọkàn sí around yẹn ẹ̀kọ́ kan ìgbà tó yẹ pé ẹnu ti wẹ̀ ẹ̀kọ́ kan ni wàá mọ̀ fún ẹnu kan ibi orí clitoris yẹn ìgbà tó yẹ pé orí ìdọ̀ yẹn orí ìdọ̀ ẹ̀kọ́ kan ni wàá mọ̀ fún ẹnu kan bẹ́ẹ̀ ti wet ẹ̀kọ́ kan tó bá ti dì pẹ̀lú around tán àti ojú gangan yẹn understand tó bá ti rí ibi orí ìdọ̀ yẹn wàá mọ̀ ẹ̀kọ́ kan understand ẹ̀kọ́ kan a ti sọ wípé kò síbi even orí iwájú ó ń stimulate ìdọ̀ I think understand me àbí understand me àwọn obìnrin mi kó oríṣiríṣi ni size ìkíní tàwí oríṣiríṣi ni ó varies from one person to another bí obìnrin bá ṣe ti gbádùn ọkùnrin sí nígbà táàmù yẹn gbogbo ìnàlẹ̀ mọ̀ yẹn bí obìnrin bá ṣe ń gbádùn ọkùnrin sí bẹ́ẹ̀ ni kíní yẹn ṣe máa tún máa increase in size sí
so gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń gbọ́ mi ẹ lọ yọ ideology yẹn kúrò, ẹ follow steps yẹn. Ìwọ tó ń wò mí tó ń wò mí tó ń wò mí yìí tó bá understand tún wò sí tún gbọ́ tún kíní gbọ́ àwọn experience èèyàn kan la gbé wá, àwọn tá gbé experience wọn wá. Gẹ́sì ẹ bá ń sọ pé obìnrin tí wọ́n gédọ̀ rẹ̀ wọn ò gbádùn kíní kan ẹ̀ ń sọ rándanràndan létí wọn ni, nítorí pé kí ni àwọn ti lọ cycle, wọn ti mọ báwọn ó ṣe ṣègbè sí ayé ara wọn, ọkọ wọn sì ń gbádùn, àwọn náà ń gbádùn ọkọ wọn. So kí wá là ń sọ, so ni mo fi sọ wípé àwọn tí wọ́n ń gé yẹn gan wọ́n kù náwó, àwọn èèyàn ti yàbúrú, wọ́n ti mọ báwọn ó ṣe gbádùn ọkọ wọn. Yes, this is Alẹ́ Rẹ̀bẹ̀. I hope ẹ gbádùn lecture mi, ẹni bí mo ṣe ń sweat kai, so I hope tí mo gbádùn ẹ gbádùn, yes ẹ gbádùn ẹ. This is on point, using my words to help others. So ìwọ tó bá fẹ́ bí mi question o máa drop email mi sí comment box, you understand. Tó bá jẹ́ pé question tó máa rí one kind sí ẹ pé ò fẹ́ kéèyàn rí orúkọ ẹ, o lè tẹ̀ sí mi ní orí email box mi tí máa fi kalẹ̀ ní comment box. You get, màá dẹ̀ answer question yẹn lórí YouTube, màá dẹ̀ send ẹ̀ sí ẹ ní personally, you understand. Thank you for watching me. God will continue to help you. Please ìwọ tó bá wà opportunity láti rí fídíò yìí jọ̀ọ́ torí Ọlọ́run bá mi subscribe, yeah, bá mi subscribe. God will bless you, God will bless you. ẹ má worry o, màá make sure pé mo trim ẹ̀ to the lowest, so yẹ pé minimum data lẹ́lò. Báyìí ọ̀rẹ́ mi báyìí mo rí ẹ báyìí Tósìn báyìí Ọláwálé Lásìsì mo kí yín abẹ́ báyìí for now.